Buhari ò fẹ́ kẹ́gbẹ́ APC jáwé olúborí lásìkò ìdìbò yìí ni o. Ganduje ló fọhùn bẹ́ẹ̀. èsùró pàdídà ó ńlájá gómìnà ìpínlẹ̀ Kánò Umaru Abdullahi Ganduje ti kóró ojú sí ààrẹ Muhammadu Buhari látàrí ìpinnu ààrẹ lórí gbèdéke ìpààrọ̀ owó náírà àtijọ́ sí tuntun. Ganduje ní gbogbo ìgbésẹ̀ yìí ti fi hàn pé Buhari kò fẹ́ kí ẹgbẹ́ òṣèlú rẹ̀ All Progressives Congress APC rí ọwọ́ pọ́nlá lásìkò ètò ìdìbò tó kù ọ̀sẹ̀ kan yìí ni. Bẹ́ẹ̀ ọ̀bẹ ń bàkọ̀jẹ́ inú rẹ̀ ń dùn ilé ara ẹ̀ ló ń bàjẹ́. Ó lẹ́gbẹ́ òṣèlú tó gbé ààrẹ wọlé tó sì ṣàtìlẹ́yìn fún fọ́dún mẹ́jọ ni ààrẹ fẹ́ fẹ̀yìn ẹ̀ jọlẹ̀ yakata yìí. Ganduje sọ̀rọ̀ yìí lọ́fíìsì rẹ̀ nílùú Kánò nígbà tó ń fi èrò àti ìmọ̀lára rẹ̀ hàn lórí awuyewuye ìpààrọ̀ owó náírà tó gbòde yìí. Ó ní ààrẹ Buhari gbọ́dọ̀ rántí pé ọ̀pọ̀ ìgbà ló gbìyànjú láti dupò ààrẹ lórílẹ̀‐èdè yìí tí kò wọlé torí kò lè dá wọlé lọ́wọ́ ara ẹ̀ àfìgbà táwọn ẹgbẹ́ òṣèlú kan parapọ̀. Àmọ́ ní báyìí tó ti gbádùn gbogbo nǹkan ó kọ̀yìn sí olóore ẹ̀ ètò òṣèlú tó gbé e wọlé ló dojú ogun kọ. Kí ààrẹ wa rántí pé ètò ìjọba àwa ara wa la wà yìí o. Ohùn àwọn aráàlú ló yẹ káwọn olórí wọn tẹ́tí sí kí wọ́n sì ṣe nǹkan tí wọ́n ń fẹ́. Ó sì ń yà mí lẹ́nu bí Buhari ṣe ń làkàkà láti fẹ̀yìn ẹgbẹ́ òṣèlú kan náà tó gbé e dórí àlééfà janlẹ̀. Ẹ̀ṣẹ̀ wo la fi ṣẹ̀ tó bẹ́ẹ̀ tó fi kọtí ọ̀gbọ́n sí gbogbo àmọ̀ràn àti àbátá fún un. Buhari yìí kan náà lẹ́yìn tó wọlé sáà èkíní tó wọlé sáà ẹlẹ́ẹ̀kejì tó wá kù péréte tí yóò fipò sílẹ̀ ó fẹ́ fọ́ ẹgbẹ́ òṣèlú tó gbé e dépò sí wẹ́wẹ́ nítorí kíni ètò ìpààrọ̀ owó àtijọ́ sí tuntun yìí. Kí ló dé tí ààrẹ ò ti ṣe láti bí ọdún méje ààbọ̀ sẹ́yìn tó ti dépò agbára tàbí kó ṣe é lẹ́yìn tí ètò ìdìbò bá ti parí? Ṣé èyí ò ní mú kéèyàn fura pé ejò ọ̀rọ̀ yìí lọ́wọ́ nú lóòótọ́ gẹ́gẹ́ bó ṣe wí? Ní ti ọ̀gá àgbà báńkì àpapọ̀ ilẹ̀ wa Godwin Emefiele, Ganduje ní ọkùnrin onímọ̀ nípa ètò ọrọ̀ ajé náà kò mọ nǹkan kan ní tiẹ̀. Ó ní ṣe ni ààrẹ kan ń fi Emefiele rúgbó láti ṣàṣeyọrí ohun tó wà lọ́kàn ẹ̀. Ó láwọn àjọ tó gbọ́n lẹ́yìn nípa ètò okòwò lágbàáyé bíi International Monetary Fund IMF, Báńkì Àgbáyé World Bank àtàwọn míì bẹ́ẹ̀ ti sín Buhari nígbẹ́rẹ́ ìpàkọ́ pé kó ro ọ̀rọ̀ ìpààrọ̀ owó yìí dáadáa kó tún un rò. Àmọ́ ó jọ pé ète kan wà nínú ìyá àbejì tó bí méjì tán tó tún gbin ní ìgbésẹ̀ ààrẹ yìí o. Ó níṣe ló ń fetí palàbà àmọ̀ràn wọn. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.